400,000 ní gbogbo Nàìjíríà, and they are not well equipped. Àwọn míì ti jápa tó wà labroad tó kọ̀ sí sọ pé wọ́n wà ní force, maybe they are 10,000, ẹlòmíì ti wà dismissed tó sọ fún wọn pé ti wà dismissed, ẹlòmíì ti kú tí wọ́n ti mọ̀ pé ti kú tó sì ń gba salary lé lórí. Fraud oríṣiríṣi wà ní Nàìjíríà. Gbogbo army pátá is 300,000. Gbogbo army tó ń bẹ nínú gbogbo Nàìjíríà 300,000. Wọ́n ti wá bá gbogbo wa sọ̀rọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ after tí bàbá wa sọ̀rọ̀ lórí world media. A ti sọ fún yín pé we are fighting multiple phase of war pẹ̀lú àwọn tí wọ́n ń dìtẹ̀ pé kí Yorùbá kó má lọ. Àwọn wo ni Nigeria institution tó ń pè ní government. Wọ́n ti já page yẹn wálẹ̀. Now tá a bá wa lọ follow page yẹn, nígbà tí bàbá bá wa announce pé ká jáde àbí wọ́n tún ní ọ̀rọ̀ míì tó fẹ́ bá wa sọ, àní gbọ́. Lóòótọ́ àwa máa gbé, àwọn platform tó kù máa gbé, but world media is the collective of gbogbo media, àtẹni tó wà nílé àtẹni tó wà níta. Ẹni tó bá nóhùn tí mọ̀ bí link yẹn wà, fídíò tí wọ́n sì fi síbẹ̀ so far ẹyọ kan náà ni. Fídíò yẹn òun lélẹ̀ ẹja gbọ́ bí Lami ṣe sọ fún wa. Ẹ káàárọ̀, ẹ káàsì, ẹ káalẹ́ ní gbogbo ìjọba wà pẹ̀lú ti ẹ̀sán. Orúkọ ti ní pé padà kan mi Lami yájú púpọ̀. Mo fẹ́ fi àǹfààní ìlú ṣe fún wa wípé ìkànnì Yorùbá World Media tuntun tí a ṣẹ̀ṣẹ̀ sí. Nítorí pé a ní ìpèníjà kékeré ní orí YouTube channel wa tí à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí màmá wa pín ara tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú ìrìnàjò Yorùbá Nation, tí wọ́n ṣe interview àwọn àti bàbá òbí gbogbo, tí wọ́n ṣe interview fún bàbá wa Bánjí Akíntóyè àti deputy chairman Yorùbá World Media. Kò pé how many hours? Ó pẹ́ pé 3 hours tí wọ́n fi gbé YouTube yẹn wálẹ̀. Màá wá fẹ́ kí gbogbo ìran Yorùbá, gbogbo ọmọ Yorùbá kí ẹ wo nǹkan tí wọ́n ń pè ní online conspiracy. Àwọn nǹkan tó lérò pé tí a bá ń sọ̀rọ̀ tọ̀rọ̀, tí a bá sọ pé a fẹ́ gbara wa sílẹ̀, tí a bá ń sọ̀rọ̀ nípa ìjàngbara, oríṣiríṣi àwọn challenges la máa rí nínú ìrìn àjò yẹn. A wá ní àníṣekíni ní àní give up. Tá bá give up, tá bá díẹ̀ ní ìrẹ̀wẹ̀sì tó bá wọnú ayé wa, òun ni wọ́n máa ṣe kí ni ó jẹ́ wípé wọ́n ti kọ́ńkà wa nìyẹn. Fún ìdí èyí, mo ní fẹ́ kí gbogbo àwọn ìran Yorùbá kí a ṣe kí ni kí a banújẹ́ lórí pé wọ́n gbé Yorùbá World Media tuntun àlẹ́. Mo fẹ́ fi àǹfààní òfìsẹ́ fún mi pé ìkànnì yìí òun ni a pè ní Yorùbá World Media channel wa tí a ti create pé should in case of necessity tí nǹkan bá ṣẹlẹ̀ if so if yẹn òun ló wá ṣẹlẹ̀, so therefore mo fẹ́ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri ní gbogbo ilẹ̀ gbogbo àgbáyé kí ẹ ṣe kí ni kí ẹ bá wa subscribe sí YouTube channel yìí. Ẹ jẹ́ ká jọ wọ́n lójú pé a ní give up, a ní gbà, a máa continue láti máa sọ̀rọ̀ nítorí wọ́n mọ̀ pé ìkànnì Yorùbá World Media, ìkànnì ibi tí bàbá wa Bánjí Akíntóyè tí a bá fẹ́ jáde fún rálì, pé ìkànnì yìí wọ́n ti mọ̀ wípé ìkànnì yìí òun ni bàbá wa Professor Bánjí Akíntóyè ni wọ́n máa lò láti fi announce pé ilé tó lọ ilé yá ènìyàn Yorùbá ó yá ẹsẹ̀ pé èdè ká jáde fún ìwọ́de tó ṣe pàtàkì fún ìran Yorùbá 20 years and 50 years to come. A fẹ́ kí wọ́n gba orísun wa, òun la fi ń polongo, la ṣe ń jìjàgbara tí ó lè jẹ́ ẹ̀tọ́ gbogbo àgbáyé ní ẹ̀tọ́ wa ní self-determination, ẹ̀tọ́ wa ní láti liberate ìran wa, láti protect ilẹ̀ wa, láti protect oúnjẹ wa. So mo tún fi àsìkò yìí mo fi rọ̀ wá, mo fi bẹ̀ wá, ẹni tí kò tí lọ follow ṣẹ̀rí reason tá a ṣe máa ní I need a backup just like bá ṣe ń gbáradì pé a fi kúrò ní Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ náà ló máa níṣẹ́ ti ní backup, but àwọn nǹkan bẹ́ẹ̀ kò ṣe sọ síta.
fáwa tí a ní òye torí tá a bá bẹ̀rẹ̀ sí sọ pé a ní eléyìí àti ní eléyìí dẹ̀ ó ṣeé ṣe pé à ń fi information tó di pọ̀jù síta lóòótọ́ platform tiwa a máa ń but a máa ń mọ ibi tí ó jẹ́ ká sọ̀rọ̀ dé àti ibi tí kò jẹ́ ká sọ̀rọ̀ dé ọlọ́run dẹ̀ ṣe kò sí bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ lọ àwọn tí mi náà wọ́n mọ́nítọ̀ ó ti tó bẹ́ẹ̀ ọ̀gá so mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní advice náà so mo rọ̀ wá gbogbo ọmọ Yorùbá tó bá ti gbọ́ mi bóyá ẹ tún wò ní àbí live lẹ́ ń wò lọ́sìnsìn tá a bá ní gbogbo numbers ẹ̀yin tẹ̀ ń wò wá àwa náà la máa lọ follow yẹn náà but nǹkan kan máa wá ń ṣẹlẹ̀ táwọn èèyàn máa ń sọ fún wa pé Kóìkì ọ̀rọ̀ tẹ́ ń sọ ìwọ ọ̀gbọ́ ọ̀rọ̀ yẹn máa ń jọ wá lójú mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń kí wa fún ọjọ́ ìbí tèmi ẹ máa kí mi lọ màá padà wá kí yín dáadáa mo kí yín lọ́kùnrin lọ́bìnrin lọ́mọdé lágbàlagbà èmi á máa dunnú pé ọdún tó ń bọ̀ tá fẹ́ mú yìí tá bá tún máa sọ pé birthday ká máa sọ pé a ti wà nílé wa bó ṣe wù mí lọ́kàn bó dẹ̀ ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí fún wọn tension high gan kò ń ṣe lẹ́nu ní tension ti high láti ìgbà tí Yorùbá nation movement ti bẹ̀rẹ̀ ní tension ti high but wọ́n try láti dose it down àti rí gbogbo infiltrators àti oríṣiríṣi ọ̀nà àtáàkì ni wọ́n mú olóyè sí Benin Republic ìyẹn tẹ̀ fẹ́ fún ẹlòmíì ní high blood pressure tẹ́lòmíì ò tí ì lè control ẹ̀ wálẹ̀ àrà àwọn tó kó lọ sàbújá àwọn ìyá wa Lady K Omíyalé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àrà àwọn tí wọ́n pa nínú ilé bàbá wa lóyè Ìgbòho bàbá mi ẹ̀gbọ́n mi Àdògán á ní òun fẹ́ jókòó sínú mọ́tò tí coordinator bá wà tí Kóìkì bá ó mọ̀ pé báàgì mi yẹn ó wà tó sí bẹ́ẹ̀ yẹn tí bá ti gbé pọ̀n báyìí oríṣiríṣi snacks oúnjẹ nǹkan so tá bá dẹ̀ ti lọ nígbà mi a lè má ráyè jẹun so àwa máa jú mi pé ó yá yọ jáde àjọ máa pin náà ní ìwọ nìkan kọ́ ló ní kọ́lọ́n bá wa fọ̀run kẹ kó tẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ àwọn kan tẹ̀ níwọ̀n tọ́jú ìwé ẹ̀ mo ní ẹ má sọ tẹ́ mọ́ ẹ má fẹnu yín gbẹ̀ṣẹ̀ olóyè ṣe èèyàn bẹ́ẹ̀ torí ó mọ ìgbà tí Àdògán kọ sóhun Alhaji Fatai òun ra mọ́tò ó wá fi sọ fún olóyè pé adúpẹ́ o ìtọ́lọ̀ tún ṣe fún wa náà lélẹ́yìí o àṣé wọn máa pa sínú ilé yẹn àwọn wo ló pa àwọn méjèèjì àwọn Fúlàní tá à ń bájà yìí náà ni pẹ̀lú àwọn ọmọ Yorùbá tó tì wọ́n lẹ́yìn so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti fún wa ní setback tó pọ̀ tó ń ṣe kékeré tàbá ní ká máa play back àwọn nǹkan tí a ti forí là kọjá a gbọ́dọ̀ máa wá sọ nísìnyí pé kò sí tension especially when a lot are waiting for the D-Day tí a máa jáde fún ìwọ́de wa tí bàbá dẹ̀ ti jáde pé kò ní pẹ́ mọ́ but interface máa gbọ́ lẹ́nu bàbá wa ni pé tí bàbá wa bá ti ń sọ̀rọ̀ kó má jẹ́ pé láàrin wa nìkan lọ̀rọ̀ yẹn ń dúró sí o ìyẹn ló burú jù tí bàbá Akíntóyè bá sọ̀rọ̀ nísìn ní Kútọ́nù tó wà kọ́lọ́njà rí bàbá pẹ́ kó wá jẹ́ pé láàrin wa nìkan ló ti ń yá ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọmọ Odùduwà kọ́rọ̀ yẹn má dé homeland ọ̀rọ̀ tó dání but nígbà tó jẹ́ pé Ọlọ́run ti fi bàbá kẹ́ wa mo kí gbogbo èyí tí ẹ̀ ń darapọ̀ mo kí brother mi Triple D mo kí Afọlábí JB mo kí ẹ̀yin tẹ́ ti darapọ̀ àdúpẹ́ fún àwọn tí wọ́n fún wa ní owó bẹ́ẹ̀ di ẹni àní lè gbé call because wọ́n máa interrupt àmọ́ inú owó bẹ́ẹ̀ di yẹn nísìn lèmi fi sanwó mixella wọ́n dẹ̀ ti send receipt sí mi òyìnbó pay as you go ni tó o bá ti san wọ́n máa restrict ẹ gbogbo àná la mọ bí kìíní ṣe work Facebook advantage wà bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń rí wò lọ́fẹ̀ẹ́ àmọ́ àwa mọ impact pé kò débi tó yẹ kó dé tó especially pẹ̀lú numbers ta ní a lè ní 500,000 followers 500,000 followers ní gbogbo ta ní ẹ wo bí tí wọ́n jẹ́ kó dé wọ́n restricted but a worry so mo dúpẹ́ fún èyí tí ẹ support birthday pé gba kékeré òun lọ sọ sí bíbá ní 1:32 p.m. Hello Koiki Media, this is to confirm that your MixLR Premium Plus subscription because ó fún mi ní 12 hours
after 12 hours a tún reload again kò dẹ̀ likely pé máa jókòó 12 hours so we do maximum 4 hours so tí bá tún jáde another 4 hours a tún tún another 4 hours tẹ́lẹ̀ 3 hours ni mò ń san. This is to confirm that your mixed LR premium subscription has been successfully processed. Process mi pé mo ti sanwó ni. So ẹ má máa sọ pé ìrìn àjò yóò ní ìdòwó bẹ́ẹ̀ náà làwọn YSDM ní ìdòwó kí ó lè jẹ́ kí àwọn nǹkan tó kù kèrèdè kéékèèké tó kù kó lè ṣeé ṣe. But tí gbogbo wa bá ní kò sí owó nídòwó àti fún yín lówó rí kí lẹ fi ṣe àmọ́ tẹ fi ṣe it's okay. Ìyẹn ò ní stop ìrìn àjò yẹn. The only problem ta ni pé lánàá nísìn àráyè ló mix LR. That means pé any delay can be dangerous. Mo dẹ̀ mọ̀ pé tó ń ṣe gbogbo àná nìyẹn pé Koiki lóòótọ́ a nífẹ̀ẹ́ bàbá wa a dẹ̀ ń gbọ́rùn sí wọn lẹ́nu a dẹ̀ fẹ́ gbọ́ bàbá wa lẹ́nu àmọ́ ẹ bá wa sọ fún bàbá pé delay is dangerous. Bàbá náà mọ̀ yẹn. I can assure us that. Sunday Igboho mọ̀ yẹn bàbá wa olóyè Igboho ọmọdé yẹn mọ̀ Ìgbòho ṣá. Ìgbòho Elédùmarè àwọn tó jẹ́ YSDM mọ̀ yẹn pé delay ó wà dangerous but notwithstanding we must get it right. Kò ń ṣe pé a máa get it right perfectly tá a máa fi jáde kò possible tá a bá náà fẹ́ get it right perfectly tá a máa fi jáde a lè wà nínú ẹ̀ for the next because a máa wá kí gbogbo èèyàn ṣe pé àwọn fẹ́ Yorùbá nation ṣé wá possible pé kí gbogbo 60 million even though pa mọ̀ pé gbogbo 60 million ló fẹ́ but àwọn kan wọ́n threaten wọn ṣe rí gbogbo ọ̀rọ̀ wọn threaten ìyẹn kúrò lára yín nígbà tí that announcement yẹn bá dé officially I am serious gbogbo pé hey kí ló ṣe fẹ́ ṣẹlẹ̀ but ibi tí mo fẹ́ gbé yín ní ẹ̀sán yẹn ó ní pé lẹ́tà yẹn a tún fẹ́ treat again bóká tó máa wá treat lẹ́tà bàbá Akíntóyè tó kọ lẹ́tà síta bàbá yẹn mọ̀ pé òun fọhùn síta ni ohun yẹn dẹ̀ gbọ́dọ̀ lọ débi tó ń ránṣẹ́ sí níbo ni bàbá ránṣẹ́ sí ibẹ̀ ni mo fẹ́ gbé yín débẹ̀ nísìn láìpẹ́ yìí ohun tí bàbá fọ́n síta ní 25th of May tí bàbá kọ lẹ́tà jáde ohun yẹn ó sì ń sáré tí kò tí stop nínú Nàìjíríà tó ń pè ní South West àti gbogbo part of Nigeria because kò ń ṣọ̀dọ̀ wa nìkan bí wọ́n ṣe ń kà lọ́dọ̀ tiwa ìbá pé láwọn tó ń gbọ́ rédíò Haúsá ni wà á ti sọ lọ́dọ̀ wọn pé amálakúnlakúnla amánamánamúna Akíntóyè ọmọ Yorùbá wà á ti sọ lédè wọn àwọn tí Ìgbò àti sọ but nítorí pé focus tiwa ní South West that is the reason why la ṣe ń believe pé ọ̀rọ̀ yẹn ò ti débẹ̀ ó ti débẹ̀ already mo sọ fún yín pé ọ̀rọ̀ yẹn ti dé ọ̀dọ̀ Tinubu ò lè náwó tí gbọ́ pé bàbá Akíntóyè kọ lẹ́tà sóhun ó ti wà wẹ́ẹ̀ so that means pé all the preparation bàbá ń ṣètò yẹn ètò yẹn dẹ̀ ṣe ń lọ kò ń ṣe pé owó ló ń dá wa dúró but tá a bá rí sí fine tá a bá rí sí we will go with what we have tá a bá rí sí ó wà okay but a lè lówó tó àwọn politician because inú ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti jí owó tó ń fi operate a máa gbọ́ 14 billion Fáyọ̀ṣe 10 billion kìíní kan 100 million we don't have that kind of money but what we have is the people that are waiting for the voice of the leader which is Baba Akíntóyè and àwa táwa ń dúró the voice yẹn a má tún wá máa sọ pé a ti sọ fún àwọn nǹkan pé ó máa ṣẹlẹ̀ nígbà báyìí kò wá ṣẹlẹ̀ irọ́ ló ń pa ẹ má jẹ́ ká lo èdè yẹn fún Baba Akíntóyè àti olóyè Ìgbòho ibi tí mo sì ní mo hot pẹ̀lú wọn nínú platform kan nìyẹn èdè yẹn ò ń ṣèdè tó dáa rárá èdè àlùfànṣá ni wọ́n ń parọ́ fún wa ni èdè gọ́tà ni ṣé Baba Akíntóyè wá jẹ́ bíi 419 ṣé olóyè dábẹ́ gẹ́ bíi yahoo boy wọ́n ní kò ní wá sìn yẹ́ àwọn èèyàn pè mí láti Amẹ́ríkà pé kí n sọ fún olóyè pé kó má lọ sí màmẹ́ olóyè ní eégún fẹ́ jáde tẹ bá rántí mò ń lo òwe yẹn nígbà yẹn pé eégún wà nínú ìgbàlẹ̀ ó wá pẹ́ ẹni tó fẹ́ dá dúró òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ but àwọn ọ̀tá wa náà ń dúró àwọn wo lọ̀tá wa Britain ṣẹ́rí gbogbo tàwọn ti Nàìjíríà yẹn kékeré làwọn Britain ti study gbogbo nǹkan tá a fẹ́ ṣe but in tí wọ́n lè understand ni pé báwo ló ṣe máa ṣẹlẹ̀
from the day tí bàbá Akíntóyè ti gbé ohùn síta pé ní 5 years ago pé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró, tí akọni ọmọ Yorùbá dẹ̀ ti tẹ̀lé lẹ́yìn tó ń pè ní Ìgbòho, tí àwa tó kù dẹ̀ ti line up pẹ̀lú ẹ̀, níjọ́ yẹn ni Britain ti ń bẹ̀rù gbogbo wa, because wọ́n ti rí pé àwọn ò ní compromise. Ta ló fẹ́ compromise láàrin gbogbo wa? Ta ló fẹ́ compromise? Ṣé mo ti jẹun nísìn? So kí ni mo wá? Lóòótọ́ mo ò ní púpọ̀, but ṣẹ́ lórúkọ tèmi náà build yìí kápápíà òun ni àwa náà máa lò lọ́jọ́ iwájú. Ìwọ náà tó táàmù ẹ́ tó jẹ́ pé ìwọ kọ̀ rọra ń gbọ́ wa pẹ̀lú data tó ná tó jẹ́ pé owó oúnjẹ ló fi ra data, ìwọ náà máa gbádùn ẹ̀. So what you are pé these are not the kind of people that they can go and so what they can do is attack, and we have seen all these attacks. Dugbo Onitiri is another attack on Yoruba nation, and we have seen many more like that. Ẹ jẹ́ fún mi ní few seconds. Àwọn ọmọ iná ni. Hello. How are you all? Hello, all my princess. How are you? All right then. Where's? I'm in my program. Can I show you? They can't see you, but you can see them. They won't see you, but they can hear you. You can say hello to everybody. You see them? They're watching. They're listening. Hello. Say hello to everybody. Yoruba nation. Yoruba nation. Yoruba nation. All right then. So I will call you all later, okay? All right then. Love you. Love you. Bye. Bye. Adúpẹ́ fọ́lọ́run. Ẹ má bínú ẹ̀yin tẹ́ wà níbí báyìí. Àwọn máa ní kí ló ń ṣẹlẹ̀ tó máa ń gbà wá dànù báyìí. Ẹ̀wọ̀n pa gbọ́dọ̀ ní special line táwọn ọmọ yín máa pè sí. Orí special line yẹn ni wọ́n ń pè sí ní tó fà á nìyẹn. Now, èyí tí mò ń try láti mú jáde ni pé mo kí àlùkà gbogbo ẹ̀yin ta Gégé, ẹ̀yin ta Lẹ́mọ̀ṣọ́. Ẹ má jẹ́ kí a ní ẹni ìrẹ̀wẹ̀sì. Gbogbo wa là ń hot. Bẹ́yìn ṣe ń hot lèmi náà hot. Báwa ọ̀tẹ̀ tí lò kan sára, but àwa náà ń jà màlà tewédú. Tí bá ní mò ń jẹ́rọ́ ni mò ń pa fún yín. Ẹ̀wọ̀n bá tèmi náà lè máa jẹ mò ń jẹ́. Èmi tí mo ní kẹ́yìn lọ jàmàlà, kémi náà má jàmàlà. Èmi náà gbọ́dọ̀ máa jẹ́ díẹ̀díẹ̀. Bọ̀ kí ni mo fẹ́ mú jáde lọ́sàn-án yìí ni pé bàbá Akíntóyè bá sọ̀rọ̀ tó bá fohùn síta, ohùn yẹn gbọ́dọ̀ máa débi tó jẹ́ kó dé. Ohùn yẹn ni mo fẹ́ play fún yín. Wọ́n tún send another audio sí mi, another radio station. Báwo ni bàbá Akíntóyè ṣe address ẹ̀? Báwo làwọn ṣe sọ? Now, àwọn tí wọ́n wà lórí rédíò yẹn nìkan nísìn, kò bá jẹ́ pé 50,000 ni wọ́n, kò bá jẹ́ 10,000 ni wọ́n, àmọ́ bandwidth radio station yẹn, àmọ́ how many of their listeners, kódà bó jẹ́ 500 péré, àti gain 500 ọmọ Yorùbá tí wọ́n mọ̀ pé Yorùbá nation rally ń bọ̀ tẹ́lẹ̀. That is the beauty of having a leader. Tá à ń pè ní leader tó ní ọgbọ́n, tó ní òye, tó ní ìmọ̀, tá a fi ń pè ní professor. So ẹ jẹ́ a gbọ́ bí bàbá ṣe sọ, bó ṣe sọ fún wa, bí bàbá ṣe sọ, báwọn radio station yẹn ṣe gbé kalẹ̀, màá wá padà wálé nǹkan sí, ẹ jẹ́ a gbọ́. Ẹgbẹ́ ìtọ́jà fún ìlera ilẹ̀ Yorùbá Self-Determination Movement ọ̀dùnkún. Now, ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn, eléyìí tó ń jà fún orílẹ̀-èdè Yorùbá, ẹni tó ń kà ọmọ Yorùbá radio presenter ni, kódà mo mọ who the person is, state tó ti sọ mo mọ̀. So ẹ má máa lo language pé àìtí ready, nítorí pé bàbá tó gbé lẹ́tà jáde, ó mọ̀ pé lẹ́tà yẹn wọ́n gbọ́dọ̀ kà ní gbogbo radio station. Wọ́n lè ní kán má kà because is a wọ́n máa ń pè kíní kan ní public is a public letter. Kò ń ṣe pé lẹ́tà irú tí ìta gbé lọ sí UK nísìn kò ń ṣe public. Tí bàbá bá fẹ́ make a public,
wọ́n á ti fún àwa kọ́pì kọ̀ọ̀kan, àwa náà ti fún yín, ìwọ náà ti kà. Ẹni tó bá fẹ́ lẹ́tà bàbá Akintoye ẹ lọ sórí koikimedia.com, ẹ bá lẹ́tà yẹn níwájú bẹ̀ kẹ́ download ẹ̀ dání sọ́wọ́, just like bí ṣe sọ fún yín pé kẹ́ mú manifesto wa náà kẹ́ mú sápò. Àwọn kìíní máa ní ìwúlò fún gbogbo wa, nítorí pé nígbà tá a bá máa fi jáde tán ẹnìkan ní sọ pé wọ́n gbọ́ ọ, in tó bá fi ní wọ́n gbọ́ irọ́ ló ń pa, nítorí pé professor tó sọ̀rọ̀ báyìí ní rédíò station yẹn ṣe sọ lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí. ẹgbẹ́ ìtújà fún ìlera ilẹ̀ Yorùbá self determination movement ọ̀jọ̀gbọ́n ilé Akíntóyè tí ààrẹ Bọ́lá Tinubu wípé ó pe ìpàdé ìjíròrò pẹ̀lú ẹgbẹ́ tó ń jà fún ìlera ilẹ̀ Yorùbá yìí níbi tí wọ́n ti pẹ̀kẹ́ lo bí orílẹ̀-èdè Yorùbá ni wọ́n ṣe jáde kúrò ní àrólẹ̀dè Nàìjíríà èyí tá a mọ̀ sí Yorùbá nation. nínú lẹ́tà tí ààrẹ ìyẹn Akíntóyè tó kọ sí ààrẹ wa Bọ́lá Tinubu, wọ́n ló sọ pé àwọn èèyàn ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ dádúró láyé ara wọn, wọ́n fẹ́ tún ìgbé ayé wọn kọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí wọ́n sì túbọ̀ máa ṣe ìgbélárugẹ àṣà àti ibi tí adégbà ká wọn sí. Akíntóyè ó ní bí máa fi tìpá ti kó òkú Yorùbá máa darapọ̀ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà nígbà ni ó jẹ́ èèwọ̀ tó sì gbé nǹkan tí ó túbọ̀ máa fi àwọn èèyàn lápè ní ilẹ̀ Yorùbá, nítorí àwọn èèyàn ilẹ̀ Yorùbá ọkàn wọn ti ṣí kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà, ó dà wọn ò tiẹ̀ fẹ́ bá Nàìjíríà ṣe mọ́ ìtúwò kéré mọ́. èyí ló túbọ̀ ń jẹ́ kí àìsí ètò ààbò ó pọ̀ ní ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ó sì ń jẹ́ ìrora àti ìpọ́njú lọ́pọ̀lọpọ̀ fún àwọn èèyàn ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ dá dúró láyé ara wọn. Ìgbéròyìn Punch ní tàbárọ̀ pé bàbá ṣìnà tí ọ̀jọ̀gbọ́n Akíntóyè òun ló ti sọ fún ìgbéròyìn Punch ṣáájú wípé kò dín ní mílíọ̀nù lọ́nà 60 million àwọn èèyàn ilẹ̀ Yorùbá nílé àti lókèèrè tó jẹ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún dídádúró ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Akíntóyè ní tàbágbàgbé tàbá rántí nínú àwọn lẹ́tà ọ̀kan òjọ̀kan èyí tóun ti kọ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni òun ti sọ wípé ẹ tú okùn lọ́rùn àwọn èèyàn ilẹ̀ Yorùbá kí wọ́n máa lọ ibi ẹ̀sùn wọn mọ́, ẹ tú wọn sílẹ̀ kí wọ́n sì gba òmìnira. Ó lóun ti kọ lẹ́tà ọ̀pọ̀ ìgbà sí ààrẹ àná Muhammadu Buhari ó ní ọjọ́ 15 oṣù ọdún 2025 nínú náà ti kọ lẹ́tà sí ààrẹ tó wà lórí Yorùbá yìí ìyẹn Bọ́lá Tinubu. Ó ní àwọn títí di àsìkò yìí kò sí ìpàdé ìjíròrò tàbí ìdúnadúrà kankan láàrin àwọn tó jẹ́ adarí ikọ̀ tó ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá àti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Mr. President ní àsìkò tá a wà yìí àwọn èèyàn ilẹ̀ Yorùbá wọ́n ti ṣetán o, wọ́n sì ti fẹ́ dá dúró láyé ara wọn báyìí. níṣẹ́ ni kí ẹ ké sí àwa tí à ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá yìí kájọ tó pè é tábìlì kò kí a sì pè é pẹ̀lú bí àwọn èèyàn ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe dá dúró láyé ara wọn. Ó ní àwọn olè tẹ̀síwájú nílẹ̀ Yorùbá láti máa forírọ́ àwọn nǹkan tí ò yẹ kí a máa forírọ́, nítorí pé wọ́n ṣe ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá ó ti tó gẹ́, bí wọ́n ṣe ń fojú àwọn èèyàn nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń fojú wọn bí náà kan tí ò dáa ó ti tó gẹ́ o. àwọn èèyàn ilẹ̀ Yorùbá wọ́n káàtó láti dúró láyé ara wọn kí wọ́n sì jẹ orílẹ̀-èdè olómìnira. Wọ́n ní Akíntóyè tẹ̀síwájú wípé wọ́n ń dẹ́yẹ sí àwọn èèyàn ilẹ̀ Yorùbá, wọ́n fi pápá bá gbé àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ sì ni wọ́n ń káyà àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, wọ́n ń káyà àwọn jẹ, wọ́n sì ń fìtìná tì wọ́n ní ìgboro ayé. Wọ́n nígbà tí àwọn olóyìn wá bèèrè lọ́rẹ̀ pé kí ló kàn báyìí fún Yorùbá nation. Wọ́n ní sọ pé òun ti kọ lẹ́tà sí Aso Rock. Akíntóyè sì ní wọ́n ti ṣèlérí fún òun láti Aso Rock pé láìpẹ́ láì jìnnà àwọn àgbo òun gbọ́ ìgbésẹ̀ tó kàn láti gbé orí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí. Ìgbéròyìn Punch bẹ́ẹ̀ ni ìròyìn Yorùbá nation yẹn tí ó wà. Akíntóyè kọ̀wé sí ààrẹ Bọ́lá Tinubu wípé ó ti tó àsìkò kájọjọpọ̀ yìí tábìlì kò kájùmọ̀dúrà lórí bí ilẹ̀ Yorùbá yóò ṣe dá dúró. Our national for the Punch newspaper this morning, make I follow you enter those Yoruba stories this morning. Punch newspaper report and say, Afenifere like this, Afenifere they don't appoint one person. Can you see the difference between leaders? Can you see why we have a leader that understands the game? The leader that doesn't want us to go into a death trap. Because one prepared death trap for one kò ṣàwà. So now, èèyàn mélòó lè rò pé ní radio station yẹn give and take. When that presenter tó jẹ́ pé àwọn tó ti ń gbọ́ presenter yẹn
for other programs tó máa ń ṣe, as at the time that the presenter was presenting these, èèyàn mélòó lẹ́rù gbogbo? Let's even say 50 people. Out of the 50 people, they are ready to go when the rally is called. So ẹ wá wo the advantage of that letter as tó bá jẹ́ pé bàbá ò kọ lẹ́tà yẹn. Bàbá ò dẹ̀ ti sọ pé kò ní sí rally. In tí bàbá sọ ni pé rally is coming. Mo kí Dennis Otto, mo kí Victor Ajílẹ̀yẹ, mo kí bàbá wa Prince Oyetola, mo kí Mr. Ṣẹ́gun Akínrìnàdé, mo kí Testimony Ògúntọ́nà, ìyá wa Grace Olúṣòótọ́, mo kí yín. Wọ́n ní màá bá wọn kí àwọn ọmọ Oòduà, ẹ ṣé gan ni. Mo kí Ọlámídé Aliu, Triple DRS, mo kí ẹ. Mo ní kan náà àwọn staff tèmi, ó padà láti ìlú tó wà, ó ra ticket, ó ti wà nílé báyìí nílẹ̀ Yorùbá. Kẹlẹ̀ rí pé we are hot. Transformer ní gbogbo wa, mo kí ẹ Ìtìnú, Banki Grammar, mo kí gbogbo yín ní Ogun State, títí dé Ìláró, mo kí ní Ṣàgámù. We are on the right track and there is no need for us to have any feelings of doubt in our hearts. Nílẹ̀ Yorùbá tá à ń fà yìí kò ní gbé wa délé lérí. Mo kí bàbá Hassan, ẹ má send video request, a lè gbé anybody wọlé. Mo kí ẹ Kẹ́kẹ́ Okus, mo kí ẹ ń tẹ́ wa lórí Instagram, bẹ́ẹ̀ ni mo kí ẹ ń tẹ́ ń gbọ́ mi ní all the backup channel. We are very good to go, but we must wait for Baba Akintoye to give us that clearance to forge ahead. Mo kẹ́ ẹ̀ tẹ́ ń kí mi náà fún birthday. No, mo ṣe okay. Kò ń ṣe mi ni mo sọ, ẹ má quote mi, bàbá ti ní kí olúkálukú lọ ṣe. Bọ́ ṣe bẹ́ẹ̀ mi náà ṣe gbọ́ lórí bàbá pé white, mo gbọ́ white. Èmi náà ṣe kí ni, mo sáré lọ ra white, mo gbé dání sápò. Torí gbà ilẹ̀ máa ní Koiki ló ní white lọ́ máa dé. No, ẹ má quote mi. Professor Akintoye ló sọ bẹ́ẹ̀. A máa gbóhùn wọn. Mo dúpẹ́ fún àwọn tí mo rẹ̀ ti prepare aṣọ mídíà wa táwa máa wọ̀ jáde. A lè fún gbogbo èèyàn lówó láti lọ ṣe, owó expensive lóòótọ́. Èyí tí wọ́n bá nílé láṣọ white lọ gbé flag dé lára. Whatever we have náà la máa jọ fi jáde. It does not matter, but àwa náà ń gbáradì ni. But one thing is, kò sí bá ṣe lè sọ pé a fẹ́ fún gbogbo èèyàn nìkan tán, ìyẹn la máa wá torí ẹ̀ tí ó ṣe pé a máa wá ṣẹ̀fẹ̀ jáde. No, we will continue to mobilize even níjọ́ tá a bá ti padà. Mo ń gbọ́ tàrólé Odùduwà ń sọ lórí program ẹ̀, àrólé tẹ́ntẹ̀ rather. Ó ní àwọn ìyá kan sọ fún un pé tó bá ti jáde o, àwọn máa ṣe meat pie. Ó lè jẹ́ fúnyàn 10 péré. Gbogbo nǹkan báyìí ló yẹ káwa náà máa múra sílẹ̀. Ó dá ládùúgbò tèmi, èmi mo lè sponsor omi pure water 10 nígbà tá a bá ti jáde. Omi pure water 10 yẹn tẹ́ bá ti gbọ́ pé Baba Akintoye ti lọ aago gbágá, ẹ lọ ra pure water 10 yẹn ẹja síwájú lé yín, àwọn tó bá ń kọjá lọ fún wọn lómi. Torí àwọn èèyàn á máa nídìí omi, òǹgbẹ á máa gbẹ̀yìn. Òǹgbẹ á máa gbé àwọn ènìyàn. So ìwọ ló fẹ́ rescue àwọn yẹn látara pé ìwọ kúrò nílé ẹ, àmọ́ o fẹ́ ṣàánú fún ọmọ Yorùbá. It's not for ẹni tó ń ṣe Yorùbá nation àbẹ tó ń ṣe Yorùbá nation, eléyìí for gbogbo ọmọ Yorùbá, nítorí pé ancestral land wa la fẹ́ gbà. Brother mi kan ní Canada, ọmọ Igbo ti gbalẹ̀ ẹ̀tàn ní Ondo State. Fact ni mo ń sọ fún yín, wọ́n send video sí mi ni o. Ó lè ṣeé ṣe kó ti lọ síbi iṣẹ́ báyìí nísìn àbí kó máa wò mí báyìí. Ní Canada ló ń gbé, ó send video. Ọmọ Igbo yẹn bá wọn sọ̀rọ̀, mo mọ tọ́jọ́ argue. Ilẹ̀ tó ní Ondo State, ilẹ̀ Yorùbá, ọmọ Igbo ti gbà mọ́ lọ́wọ́. That is the danger. I don't have a problem with the Biafra, but I have issues if àwọn Yorùbá ń sọ pé fẹ́ Yorùbá country, ẹ̀dẹ̀ fẹ́ wà ní Nàìjíríà, ẹ̀dẹ̀ bá ọmọ Igbo jà, ìyẹn ló máa ń bí mi nú. Ó bẹ́tà kí gbogbo wa gba country ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn tó wà tó jẹ́ olóṣèlú àti Tinubu àti Bọ́lá Tinubu àti kí gbogbo wa máa bọ̀ nílẹ̀ wa. Àwa build the constitution ló máa fi defend gbogbo wa. Kò ṣe pé Tinubu ló máa wá rán ìjọba lé wa lórí. Ẹ má quote mi. But ẹ bá ní ẹ fẹ́ kí Tinubu tún lọ ṣe 2027, ẹ wá fẹ́ attack ọmọ Igbo ní Ondo State, wọ́n máa nà yín pa, ẹ bí àbára yín jà ni.
torí ọmọ Igbo yóò ní gbọ́. A máa sọ fún ẹ pé we are one Nigeria, òun ní right nínú Ondo state and they have the right. Àmọ́ ẹni tó talẹ̀ fún nísìn àmọ́ bó ṣe ṣẹlẹ̀ wọ́n ti gbalẹ̀ yẹn tán, fídíò yẹn wà níbí báyìí mo lè play ẹ̀ fún yín, eléyìí ń ṣe ọ̀rọ̀ àsọdùn. Bí ṣe parí program ni brother mi yẹn send message yẹn sí mi, ọmọ Igbo ti gbalẹ̀ l'Ondo state, eléyìí tún ṣe lẹ́kọ̀ọ́ ní Ondo state wọ́n ti gbalẹ̀ mọ́ ọmọ Yorùbá lọ́wọ́, ancestral land. So tí a bá wá ń sọ fáwọn èèyàn pé Baba Akintoye is the future leader tó ríran ju gbogbo àwọn ọmọ Yorùbá politician lọ, because gbogbo àwọn ọmọ politician àtàwọn tó jẹ́ olóṣèlú tó ń ṣe pé àwọn tó fẹ́ lọ ṣe 2027 they are not doing it because of me and you, wọ́n ń ṣe látara tiwọn ni. A ti ṣàlàyé gbogbo yẹn, a kò ní láti máa tẹnumọ́ lóòrèkóòrè ni ìyẹn gbogbo àwọn tá à ń sọ̀rọ̀. And they know, wọ́n mọ̀ pé ìjọ tí Yorùbá bá ti dá dúró there will be a new constitution. Òun bí fẹ́ mọ tán ṣe ìkọ́kọrẹ́ ni oúnjẹ Ìjẹ̀bú ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti rin iṣu yẹn ẹja nǹkan pọ̀ mọ́ ó kọ̀ yẹ pé mo fẹ́ fi ẹ̀bà jẹ́ ni ìkọ́kọrẹ́ ni wọ́n ń ṣe lọ́wọ́, tó bá jiná máa upload picture bó ti jẹ́ kí ìwọ náà máa gbádùn nìyẹn níjọ́ birthday ẹlòmíì báyìí ìbànújẹ́ tó bá jẹjọ́ birthday bá kọ̀ máa wò báyìí. Nígbà tí Easy Azeez tó pè mí láti Miami, mo wà lórí ẹja mẹ́ta àti bírẹ́dà tó ní ọbẹ̀, wọ́n ṣẹ̀ sí ọbẹ̀ yẹn láàárọ̀, kò sí nǹkan tó dàbí Áfíríkà. Wọ́n máa ṣe kínní ẹ ní lọ́ọ̀jọ́ ni, after 3 days àtúnṣe ọbẹ̀ mi. Bó ṣe láti rí nìyẹn, ìgbésí ayé tó dáa là ń fẹ́ fúnra wa, kò ṣe pé ká ṣe máa wọwọ́ èèyàn kan ká tó jẹun. Kí facility wà fún gbogbo èèyàn, kí accessibility wà fún gbogbo èèyàn, àtẹni tó ní àtẹni tó ní. Ṣé o mọ̀ pé olówó gan ó ń béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ government ní United Kingdom. Amazon ní tí UK ò bá ṣe dáadáa pẹ̀lú òun á pull out gbogbo structure òun á kó lọ sí ìlú mi. UK ní má ṣe bẹ́ẹ̀, jọ má ṣe bẹ́ẹ̀, kí ló fẹ́ bàbá olówó. Ìyẹn Amazon máa sọ èèyàn tó ń bá ṣiṣẹ́ ní UK. Olówó náà máa ń béèrè ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba. Ìwọ tó jẹ́ mẹ̀kúnnù, ǹjẹ́ o ti béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ Tinubu nígbà tó campaign fún tó dẹ̀ ti dẹ̀ lóhùn after 2 years? Kí ló garanti pé tí Tinubu bá débẹ̀ ní 2027 a fẹ́ nọ́ọ̀kì Tinubu ni a fẹ́ ṣàánú ẹ̀, a wá síbí báyìí láti wá ṣàánú Tinubu, a wá ṣàánú ẹ̀ pé kó lọ fún 2027. À ń bá so kókó òkódù ọ̀rọ̀, ẹ mọ̀ pé Yorùbá tèmi ìgẹ́ta sí bí. Jẹ́ nsọ́n tó ṣẹlẹ̀ fún ẹ, iṣẹ́ tó pọ̀ jù nínú Amazon òun ló pè warehouse. Tó bá rajà lórí Amazon ní UK bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kó rí nílẹ̀ Yorùbá, ọjà yẹn máa débi tó yẹ kó dé láàárọ̀ ọjọ́ kejì tó wọ́n ní tampa pẹ̀lú ẹ̀ wà láìtàlá ìsúnmọ́bí láìláṣíláwà. Torí tẹ́lẹ̀ wọ́n máa tẹ̀tún tampa, wọn lè wà láàárín àwọn drivers yẹn, bọ́ nísìn wọ́n máa ya picture pé ó gba ọjà lọ́wọ́ wọn. Tábà wọ́n sọ pé a fẹ́ country, this is the kind of relationship tá a máa ní pẹ̀lú Amazon. Amazon ò lè operate nínú Nàìjíríà nísìn, lóòótọ́ ẹ̀ náà kéékèèké kọ̀ọ̀kan, bọ̀ ṣé bó ṣe máa rí náà nìyẹn pé tó bá rajà lórí Jumai wọ́n lè gbèdé Kaduna níjọ́ kejì, kò possible. That is the difference between Amazon. Amazon offers a varieties of roles in the UK. Total worker tẹ̀mọ́ need àwọn tó ń bá ṣiṣẹ́. As we speak today, Amazon is more like an online platform. Táwọn èèyàn ń di olówó lórí ẹ̀ láì jalè, láì ṣe yahoo, láì lọ gé orí èèyàn. Irú kan tí Baba Akintoye fẹ́ fún wa nìyẹn. Amazon láàárọ̀ ìbí ṣe ń bá yín sọ̀rọ̀, ó employ 75,000 people ní UK as at March 14, 2025. Amazon employ over 75,000 people in the UK. These include permanent employee with 25,000 new jobs created in 2021 and 4,000 in 2022. Additionally, kò ṣe pé àwọn yẹn nìkan ló ń bá Amazon ṣiṣẹ́ o, wọ́n wá ní additionally Amazon third party, àwọn ọlọ́pẹ̀ ní third party, bóyá rò èmi nísìn Koiki Media. Ẹ rò pé mo lè tajà lórí Amazon ni, èmi náà lè máa tajà lórí Amazon, but ṣé ibi tí mo ti ń ṣe Yorùbá Nation nísìn ni máa tajà lórí Amazon? Mo lè ṣe é bọ̀ kò sí time.
because gbogbo nǹkan tó bá máa ṣe tó jẹ́ business o gbọ́dọ̀ fi time sí. Wọ́n wá ní àwọn third party seller network in the EU and the UK is estimated to about 550,000 people. Odidi ìlú kan nìyẹn. So when we are calling for Yoruba nation, Tinubu ò tí fún 75,000 people níṣẹ́ ní gbogbo Nàìjíríà bí ṣe bá ń sọ̀rọ̀. Ẹni kò gbé rẹ́kọ̀dì jáde pé in the last 2 years tí Tinubu ti dórí oyè, tó ti employ 75,000 direct or indirect by bringing investors into the country. Investors mélòó ló wá sí Ondo State lẹ́yìn ìgbà tí Tinubu ti di government tó ti di president? Investors mélòó ló wá sí Ekiti? Investors mélòó ló wá sí Ọ̀yọ́? Investors mélòó ló wá sí Lagos State? Investors mélòó ló wá sí Kogi àti Kwara? Investors mélòó ló wá sí Ọ̀ṣun títí dé Ondo State? Do not be deceive yourself that Tinubu is our saviour. He's not our saviour. And that is why we are coming out again and warning him and giving him the final notice. Lórí lẹ́tà yẹn pé is either ó ń fi kú ṣeré, ó ń fi kú ṣeré o, ó ń fi kú ṣeré, because death is the only thing tí human being máa ń bẹ̀rù. Tó bá sọjọ́ kú fún ẹ nísìn, wàá máa yàgbẹ́, wàá máa tọ̀, wàá kú kíjọ́ yẹn tó dé. But tó o bá mọjọ́ tó máa kú, it is good, because death tí Tinubu rò pé òun máa fi overshadow àwọn ọmọ Yorùbá nation, death yẹn ló máa lé òun. Ọ̀nà tó bá bá mú òun ni kò tí mọ̀. And we are not scared of him. We are not scared of him, but we are giving him as much notice. Pé àwa ìran ọmọ aládé, tẹ́ bá gbọ́n tí bàbá Akíntóyè sọ nínú ìwé ìròyìn tọ́ka yẹn, farabalẹ̀ kó tún gbọ́ kẹ́kọ̀ọ́ wá ṣàlàyé sísẹ̀. Yoruba self-determination, that is exactly what Baba Akíntóyè told Tinubu. Yoruba self-determination movement, a public letter. Kò ṣe lẹ́tà tó ń tọ́jú pamọ́ bíi tí ìta gbé lọ sí UK. Tí UK is a private letter fún àwọn tí wọ́n fẹ́ jẹ́ kó rí lójú pé nǹkan báyìí ni mo kọ síbẹ̀ o, èmi ni leader wọn o, èmi ni máa fún wọn ní order, àgbà order mọ́ lẹ́nu ẹ̀yìn. Some of you don't know the game. Ẹ rò pé bóyá géèmù àwọn olóṣèlú ni Bàbá Akíntóyè ń play pẹ̀lú wọn. No, Bàbá Akíntóyè ń lo as an historian, as a man that understand that àwọn tí à ń sọ fún nílé tó ń pè ní politicians, àwọn dáràndáràn làwọn náà, wọn ò ní gbọ́ràn, wọn ò ní gbọ́ràn. And if they think that they can do anything, mo sọ fún yín pé wọn ò tó ń tán pera wọn àti gbogbo Lagos House of Assembly títí dé Kwara State, tàbá invade ibẹ̀ wọ̀ ní gbogbo wa jáde. Tàbá ní níbí báyìí o, ẹ̀ ní ṣe sitting kankan mọ́ níbí báyìí until our demands are met. Báwo ló ṣe fẹ́ ṣèjọba? No, Tabati invaded that part. There are many things that can happen as at the time Tabajadi. So they might think that they have what it takes. They don't have the strength. Mo sọ fún yín pé ẹni tó pè mí láti Abuja because we take a lot of notes. Only Mr. Koiki, only Koda, they are not well funded. They are not well funded. The total population, I think, gbogbo population àwọn tó ń pè ní òun lélẹ̀ òdìbò kan sí bíbá police and army, police 400,000 ní gbogbo Nigeria, and they are not well equipped. Àwọn míì ti jápa tó wà labroad tó kàn sí sọ pé wọ́n wà ní force. Maybe they are 10,000. Ẹlòmíì ti wà dismissed tó sọ fún wọn kó ti wà dismissed. Ẹlòmíì ti kú tí wọ́n ti mọ̀ kó ti kú tó ṣì ń gba salary lé lórí. Fraud oríṣiríṣi wà ní Nigeria. Gbogbo army pátá is 300,000. Gbogbo army tó ń bẹ nínú gbogbo Nigeria 300,000. Ẹni tó sọ fún mi highly intelligent part of the military. Òun ló fún mi ní information yẹn pé òun gbọ́ program mi pé kí n sọ fún gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀. Pé bọ̀ ká má dispute pé àwọn tó sì wà láàrin àwọn wọ́n ò lè ṣe anything fún wa o. Bọ̀ ká má fi yẹn bẹ̀rù. Àfi tá a bá ń ṣojo. Now, let's listen and let me start analyzing the audio tó jáde ká tó wá lọ gbọ́ in tí bàbá sọ fúnra wọn tó fi di pé wọ́n ní ká tún ṣe sùúrù díẹ̀ sí tó ní pẹ́ mọ́. As much as many of you say it is not going to happen before, torí ẹlòmíì ti sọ pé kò ní ṣẹlẹ̀ tẹ́lẹ̀ gan sef, even though
bàbá nìkan ló mọ reason why they have pushed it a little bit forward without any doubt in their mind that the rally has not been officially cancelled. Wọ́n ní wọ́n ti cancel rally. Lẹ́tà tí bàbá kọ yìí, tí bó bá jẹ́ pé lẹ́tà yìí bàbá ò kọ, báwo làwọn lè ṣe máa sọ síta nísìnyí? Òjòjò bá ilé Akíntóyè tí ààrẹ Bọ́lá Tinubu wí pé. Ta ni wọ́n pè? Nígbà tí wọ́n máa dárúkọ nísìn, ìyẹn mo ṣe sọ fún yín pé gbogbo groups kan ló máa represent yín o. Bàbá Akíntóyè ló fi represent wa, òun ni national leader. Ntòun bá dẹ̀ ti sọ, bí bàbá bá ti ṣe announcement yẹn, kò ń ṣẹ̀yìn nìkan lẹ́ máa gbọ́ bó ṣe máa lọ gbòòrò títí dé Nàìjíríà nìyẹn. Pé bàbá ti ní kó jáde o, and that is why they are completely scared and they are worried. And this country will be divided because kò ń ṣàwa nìkan là ń hot. Àwọn Biafra ṣì ń hot. Nobody ṣe ẹwà nù meeting wọn ni, ṣe wà nù pàdé wọn ni. Ṣèbí kékèké táwa náà ń gbọ́ lórí social media ni, just like bẹ́ẹ̀ náà ṣe mọ the kúlẹ̀kúlẹ̀ tó fi ṣẹlẹ̀. Nobody knows what is going to happen. Bóun government kọ́ sì pin Simon Ekpa ti Finland. Bóun government kọ́ pin Nnamdi Kanu. The Biafra wants to go. Biafra ò fẹ́, look, ó ṣe gbogbo wọn lóòótọ́, but the majority of the Biafra doesn't want to have anything to do with Nigeria. Wọ́n hate Nigeria débi pé wọ́n tẹ̀lé hold Nigeria mọ́, and they also have their agenda on Yoruba people. Fact nìyẹn that cannot be denied. And Peter Obi, the president in Nigeria, ó kàn waste time ara ẹ̀ ni. Ọ̀rọ̀ Peter Obi dàbí ẹni tí ó ń dàgbónú ni. Ó rò pé bí àtọ̀ bá support Àtíkù ní sí tó fi jẹ vice president, ó máa affect Tinubu. Kí ní kan ayé Tinubu àti Àtíkù? Àtíkù ti ń contest nísìn bí o tí mọ̀. Nígbà ayé Abíọ́lá ni Àtíkù ti ń contest láti 1993. Bàbá wèrè yẹn, olórí burúkú bomb bastard yẹn, ọmọ àlè Fúlàní, olè jàgùdà tó lo port ilẹ̀ Yorùbá tó fi enrich rẹ̀ nígbà tí Ọbásanjọ́ tọ́jọ́ ṣèjọba ní 2007. Tọ́ba ní ọ̀fọ́n Àtíkù ní ọ̀fọ́n, ó lè ní. Ó dẹ̀ ń wá gbogbo ọ̀nà tó fẹ́ fi di president. Kò dẹ̀ ní sí Nàìjíríà mọ́ nítorí pé Tinubu ni the last president of the Federal Republic of Nigeria. Quote me anywhere. Ìlú yẹn máa dà wó. Kò ń ṣe pàwọn èèyàn kan tí máa lọ pé wọ́n lọ fẹ́ kíní kan ìwọ tó bẹ̀ láti destroy Nigeria ni. Ayé Nigeria ti destroy látijọ́ tó ti join it together ni kò ti ní sinmi, kò dẹ̀ ní sinmi, kò dẹ̀ ní sí peace, kò ní sí unity. Bó bá wù wọ́n kọ́ agree, bó bá wù wọ́n kọ́ máa agree, the end of Nigeria là ń tọ̀ lọ ìgbogbo wa. I am 47 years old today. How old ni Tinubu? Kọ́ at the age 30 years mọ age mi àti Tinubu. Ta ló sì máa ní strength láàrin àwọn méjèèjì? Bó ṣe máa rí nìyẹn. Ó dá ẹ̀mí Tinubu máa gùn ó, mo fún ní 30 years. Ẹ̀mí tèmi náà máa gùn ó 30 years. Tell me, add the 30 more age me, I will be 77. How would Tinubu máa jẹ́? So wá rò pé Tinubu yẹn náà ló sì máa wá jẹ́ Jagaban bó ṣe máa dẹnu kọlẹ̀ rí because wọ́n á máa spoon feed ẹ̀mí á ti dàgbà. That's if he's still alive. That is even if I'm still alive as well because ọ̀nà méjì náà ni. But the ancestral home yẹn will be defended with our blood. Ẹ̀jẹ̀ wa la máa fi defended against the infidels because gbogbo ọmọ Yorùbá tó bá ti wà against Bàbá Akíntóyè àti Ìgbòho, you are infidel on the ancestral land. Ó ń ṣọmọ Yorùbá nìyẹn. Torí pé ilẹ̀ Yorùbá yẹn ti exist kó tó establish United Nations in 1945. Bàbá Akíntóyè sọ fún mi pé níbo ló ti gbọ́ orí olókun? Don't say that anymore on your program. This is Orí Aládé and it has been existing for 12th century. Kí ló tí wọ́n fẹ́ accept pé ká padà síbi tí a wà tẹ́lẹ̀? Kí nìkan tó ń rí táwọn ò rí? Àwọn tó ń wà against it, especially the kings. Àwọn bá gbọ́dọ̀ mọ àṣírí kan tí wọ́n ṣe ń takú pé ilẹ̀ Yorùbá ò ní di country. Kí ni wọ́n rí táwọn ò rí? They must give us the reason. Tó bá ń ṣe pé alátakò làwọn náà fi jẹ́. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn, Tinubu is the final president of the Federal Republic of Nigeria. Bóun kó sá gbogbo eré, bóun kó lọ sí abẹ́ omi kó ṣògùn fún. Nigeria will be divided. Kò sí ọgbọ́n ẹ̀, kò sí àní kankan níbẹ̀. Àjáde fúnra lè the end of Nigeria ní gbogbo àjọ ń tọ̀ lọ yìí. And Nigeria will have to expire. So kò sí pé àwọn kọ́ya kan, àwọn kinní kan, wọ́n gbogbo wọn, mélòó ló gbogbo wọn?
tí gbùrùgbùrù bá ṣẹlẹ̀ nísìn èmi àtẹlà wá sì ní strength, àwọn ò ní strength yẹn, energy yẹn mo ṣe ní ẹ jẹ́ ká retain energy wa, bó ṣe ń hot lèmi náà hot. Ó wù mí pé ká jáde ní May, but I still follow the leadership of our fathers. Àwọn bàbá wo gbọ́dọ̀ sọ̀rọ̀ ká tó máa gbó wọn lẹ́nu, no, wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ká máa gbó wọn lẹ́nu, because kò ń ṣe pé wọ́n ò mọ ibi tá a fẹ́ lọ, wọ́n mọ̀ pé à ń lọ síbẹ̀, ìwọ náà dẹ̀ mọ̀ pé a máa débẹ̀. Ìwọ ni pé sórí hot yẹn máa prepare síbẹ̀, torí pé hot yẹn a máa lò ó nílò dáadáa. Àgídìgbò ni. Tinubu is the last president. Nàìjíríà yẹn máa dàrú. Kò sí bàbá ńlá ogun tó lọ ṣe káàkiri gbogbo àgbáyé. Gbóhùn wọn kọ́ fẹ́ sí gbogbo ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ti padà sí ọwọ́ àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Odùduwà. Ọọ̀ni of Ifẹ̀ ò lè náà wọn mọ̀, Aláàfin ò lè náà wọn mọ̀. Ẹni kọ́ pé àwọn babaláwo wọn kọ́ dífá, kọ́ béèrè pé kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ìrìn àjò yìí, wá sọ fún wọn. Wọ́n mọ̀. All the paramount ruler from Ekiti to Ondo State to Alake to Ìjẹ̀bú-Ògbó, gbogbo wọn pátá lọ́mọ. But kí ni wọ́n ń defend Nàìjíríà fún? Kí ni àṣeyọrí tó wà ní Nàìjíríà tó ń defend tí wọ́n fẹ́ defend ìran bàbá ńlá wọn tó ti ń bẹ? Tinubu is the final part of Nigeria. So kólúkálukú lọ múra sílẹ̀ dáadáa. Tó bá ní àsíá, má àsíá yẹn sẹ́gbẹ̀ẹ́, tó bá ti ní ká jáde, tá mọ́ ìgbẹ́lé ẹ, bàbá lẹ́ni tó bá tó bẹ́ẹ̀ kó ní kó wá yọ kúrò lẹ́gbẹ̀lé ẹ, tá mọ́ ìgbẹ́lé ẹ. Fíìmù tó máa ṣẹlẹ̀ wọn ò ní rírú ẹ̀rí. Tó bá ní àsíá, tó bá jẹ́ ní pépà ni, tó bá wá tún láṣíá, já ewé fi sẹ́gbẹ̀lé ẹ, fi kọ́ lẹ̀kọ́ ẹ, káwá wo